Ìgbòho-òòṣà májàsọ́lá káàbọ̀ sípínlẹ̀ Kuara. Láàárín Sunday pẹ̀lú Ìlọrin, Sunday ò ní problem pẹ̀lú yín ní Ìlọrin o. Alábòsí ni nínú Ìlọrin. Ẹni yẹ́ bá jẹ gbè ní kúgbì. Bẹ́ẹ̀ bá fẹ́ ààbò fún wọn, ẹni kan kú òǹlù kan wá lù mí. Ńgbà táwa dé lu èbó ní ìsìn àti sọ́ra wa dọ́mọ lu èbó. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là béwé ajílété. Sọ́ọ́sì ni gómìnà ní kọ́ stéètì yìí. Gómìnà kan náà là ń lò ìlú tó dá Abrahamu Abdulrasaq tó náà lórí gbogbo òun náà. Kò wá rí kankan sí. Àwọn ìlú tó ń dáwọ́ tó ti lé wọn lára yìí o. Ìlú tó tú leléyìí o. Ìlú tó tú rèé o. Ìlú tí Fúlàní tú leléyìí o. Ọwọ́ onírè la wà yìí o. Ọwọ́ onírè tí wọ́n tú rèé o. Tí ò sẹ́nì kankan tó tú. Wọ́n kó gbogbo àwọn èèyàn lọ nínú ẹ̀. Ó yá ẹ jẹ́ kó gbọ́. Òun lẹ̀ ń wòye ọwọ́ onírè. Ọwọ́ onírè la wà yìí o. Àwọn Fúlàní, àwọn agbésùnmọ̀mí tí wọ́n wọ̀lú onílù, tí wọ́n lé àwọn tó ń gbèlú rẹ̀ tó ń lé wọn lọ. Ẹ wo bí ìlú ṣe dáwóró, ṣọ́ọ̀ṣì dáwóró, mọ́ṣáláṣí dáwóró, ìdí ògún kan gbẹ, títí ti yọ ewé, ó ti yọ koríko nílẹ̀ Yorùbá. Igbó ti dí mọ́ ilé. Èyí ọmọ Yorùbá ẹ ronú o. Igbó ti dí mọ́ ilé báyìí o. Tọ́ni wọ́n wá ń jí wọn lóru. Bá a sọ bí àbí lápẹ́tẹ̀ fún èmi owó ẹ̀. Wọ́n náà bẹ́lẹ̀ yọ sọ ní ìgbà tó bá yọ lọ láti ṣe o. Wọ́n bá ń ṣe ẹgbẹ́ ọ̀gá mi ká ọwọ́ ẹ̀ ní ìlú. Lójà ẹ̀rọ síbẹ̀ Ẹ wò ìlú o. Ẹ wò ìlú o, bọ́yẹ ṣe wọ́n ń lù nílùú o. Ìlú ti dáwóró báyìí o. Ẹ̀fọ́yẹ̀ balẹ̀ wọn jẹ́. Hospital wọn náà bàjẹ́ yìí o. Hospital wọn lélẹ̀ yìí o. Hospital wọn ní 1100. We are here on the wall. Wọ́n ti ń tọ́jú èèyàn rẹ o. Hospital wọn rẹ o. Gbogbo kan náà tún ṣé ọ ti rí ẹ wò hospital wọn lélẹ̀ yìí tó ti ń tọ́jú àwọn èèyàn wọ́n ìṣòro gbogbo dáwóró. Ẹ tẹnu mọ́. Ìtọ́ ni tọ́jú àwọn èèyàn iṣẹ́ wọn ìṣòro gbogbo dáwóró ẹ ti rí tí ó ti rí àwọn ọmọ Yorùbá ẹ wò ná ẹ̀mí ẹ̀ká sùn báyìí o ẹ jẹ́ ká máa ṣe ràn wọ́n lọ́wọ́ o. Ní gbogbo bíbá. Ó yẹ lórí tàbí tá a dé yìí ó padà di yánpọn yánrin ó di fọ́pọ̀ mọ́yọ̀ ó ti di yánpẹ̀pẹ̀ skátá iṣu ata yánnayànna àwọn ọmọ Kwara State ti yarí o wọ́n ti yarí fún gọ́vnà Abdulrasaq àtàwọn lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ àǹkó àwọn gómìnà ṣáìdì wọ́n tú síta burúkú ni everybody ń fọ́n jáde ni pé waiting kò sí ọ̀kan ìjọ ò kì í ṣerú ìjọ ẹni kò lè máa ṣerú ẹnìkan mi ní àṣà ọ̀nà tàná ń ṣerú ara wọn wọ́n ní Yorùbá wuyì wọ́n ní ìjọ ò lè máa rù kí rẹ́fẹ̀ẹ́nì máa sanra o wọ́n ní kóníkálukú dúró lórí ọwọ́ ẹ̀ ni wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ò lè sọ fáwọn báńdíìtì pé ẹ má wọlé wá jiyàn gbé ẹ má wọlé wá pààyàn tí ọba 33 ti sá kúrò nílùú tí ìlú 33 ti túká wọ́n ní anybody tí wàá ti lè sọ fáwọn báńdíìtì pé ẹ má wọlé wá pààyàn èèyàn mọ́ wọ́n ní kó bá wọn sọ o pé kẹ́ni tó máa gbà wọ́n lẹ̀ kó má wọ̀lú àwọn wá. Ọlọ́run mọ̀mọ́ jẹ́ arógun ọba ìláyí Ọlọ́run mọ̀mọ́ jẹ́ arógun ọba ìláyí àwọn ọmọ gómìnà ti yarí wọ́n láwọn ò gbọ́ nǹkan kan wọ́n láwọn ò gbọ́ anything wọ́n ní àwọn lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ wọ́n ní they should speak for their self they cannot speak for everybody in Kwara State wọ́n ní kàn speak fúnra wọn ni torí gbà tí nani bá nani tí gbanigbani bá káwọ́ kò tí ò gbani wọ́n ló ti certain ó ti sure wípé gbanigbani mọ bí nani ṣe ń nani mi ní ṣó clear èyí fáǹsì mi ní ṣòwò yẹn clear sí yín tí nani bá nani
tí gbanigbani wá káwọ́ kò bí ẹ̀ṣin national theatre ó ti ṣúọ̀ pé gbanigbani yẹn ó mọ bí nani ṣe ń nani ni everybody ti jáde nísìn wọ́n ti fárígá wọ́n ní odò Ọ̀yọ́ state wọ́n ní gómìnà state wọ́n lòun ló máa sọ̀fù ẹ̀ wọ́n láàjọra wa wọ́n láàlejò ṣe pọ̀ ẹ gbọ́ breaking news o àwọn atiláwí àwọn aráabí DSS memo ló leak out ohun tá a rí bẹ́ẹ̀ surprise everybody o wọ́n láwọn máa ṣe mass kidnapping láì ṣe mass wedding wọ́n láwọn máa ṣe mass kidnapping fún àwọn pastors àwọn á jí wọn gbé lógún jí wọn gbé lọ́gbọ̀n wọ́n láwọn village head àwọn olórí ẹbí bàbá bùkátà wọ́n láwọn á jí everybody gbé massively ibo la já sí báyìí ibo la já sí ibo la fẹ́ máa lọ báyìí ogun máa jà o bí ẹ káwọn pásítọ̀ ẹ jẹ́ bọ́ kóòtù lẹ̀kẹ́ máa wọ agbádá ẹ̀yin pásítọ̀ mrs kẹ́ ẹ bọ́ gbogbo àwọn àti ńlá orí yín lẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé òṣùká sórí gbogbo àwọn skẹ́ẹ̀tì tẹ́ máa gbọ́ tẹ́ máa kọ́kọ́ ṣù yẹn ẹ jẹ́ máa lọ wọ slippers kẹ́ disguise pẹ́ kì í ṣe pásítọ̀ wọn náà máa jẹ́ anybody gbé o ọlọ́run ṣàánú fún bóò ni ẹ ti gbọ́n tó sọ wọn ti pín àwọn odò Ọ̀yà àkànbí ọmọ lórí òde ẹ pé sálù báríkà dúpẹ́ àkànbí sálù báríkà sálù báríkà dúpẹ́ àkànbí ọmọ lórí òde ó sálù báríkà dúpẹ́ ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ó sú wa o bandit mọ́pọ̀ ni àwọn lọ́yà alápàǹdẹ̀dẹ̀ wọn ò sọ̀rọ̀ gbogbo olú sí tútàn o ọba over 33 ló ti sá kúrò nílùú ìlú over 33 ló ti túká àwọn ọba wa ti lọ ṣàtìpó lẹ́yìn odi olórí àtọba ń sì wọn ọjọ́ sùn pọ̀ mọ́ ọba ti lọ sórí káùṣíà nílé àwọn ọ̀rẹ́ ẹ̀ odidi kábíyèsí orí adé ọrùn lẹ̀kẹ̀ bóyá ń gba sí fólórí ní ọ̀dọ̀ báṣẹ́lọ̀ tó lórí lọ ń sùn àmọ́ nísìn ọjọ́ iwájú ṣọ́mọ àlè òní pọ̀ ẹ pé tilẹ̀ ti kẹ́ everybody ti wá bọ́tà ń sìn wọ́n ti ń sọ̀rọ̀ àwọn ọmọ gómìnà lọ́tún lọ́sìn everybody ti yarí kí ló dé àìlọ́ba ká lójo àmọ́ táwọn bàbá wa wọ́n lọ́ba wọn lójo o kódà ìyá kẹsẹ̀tì gan òun gan dá sí ẹjẹ́ àgbọ̀rọ̀ lẹ́nu gbogbo wọn kì í ṣe ní pápápá wọ́n ṣe máa ń ṣe ní pápá ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. alábòsí ni nínú Ìlọrin mi kì í fẹ́ sọ̀rọ̀ sí Ìlọrin rárá torí pé Ìlọrin nílùú àfáà mi babalágbàjì Ìlọrin nílùú wọn nítorí mi ṣe ń fẹ́ sọ̀rọ̀ sí Ìlọrin bọ̀ Ìlọrin alábòsí ni nínú Ìlọrin yẹn no ó ti tún wálẹ̀ mi alábòsí ni kí ló dé tẹ̀ stop governor president Sunday Igboho kó má wá sínú state yìí ok torí pé gbogbo àtáàkì tó ń ṣẹlẹ̀ yẹn ẹ mọ̀ pé ẹ̀kún báyìí kò kàn yín nínú Ìlọrin yẹn àwọn Kwara ló ń jẹ̀yà ẹ̀ àwa aríyàn tó fẹ́ gbà wọ́n lẹ̀ aríyàn gẹ́gẹ́ bí olùgbàlà tọ́lọ́run wọn sí wa ẹ tún wá ń dínà dé kò dá báyìí ẹ̀ẹ́dẹ̀ ru àtúbọ̀tán àbí torí pé kò ń ṣe mùsùlùmí lẹ̀ ṣe ń ṣe báyìí ẹ̀ẹ́dẹ̀ ru àtúbọ̀tán ká ní pé ìkan nínú yín wà tó yẹ pé àwọn agbésùnmọ̀mí wọ́n ti gbé kan náà àwọn ọmọ yín wọ́n ti pa irú gọ́fìnà yín bóyá wọ́n ti gbé kan náà àwọn ọmọ yín àbí ìyàwó ẹ̀ wọ́n ti parí àbí kan náà àwọn olóyè tí wọ́n sọ́pọ̀tì ẹ̀ yẹn wọ́n ti parí mo mọ̀ pé gbogbo kinní yìí ẹ̀yin fún ara yín dẹ̀ máa invite ẹ̀ pé ó yá máa bọ̀ ẹ̀ ń sọ ní sẹ́ni pé ẹ máa dáàbò bo àwọn aráàlú yín fún ara yín ẹjọ́ nítorí Ọlọ́run kí ló dé kí lẹ̀ ń wò láti jọjọ́ tí wọ́n sọ gbogbo odidi ìlú wọ́n sọ di ahoro odidi ìlú di empty nínú Kwara state yẹn ẹ̀yin dẹ̀ ń sùn pọ̀ láwọn ọmọ yín àwọn family yẹn ń sùn lábẹ́ ilé tẹ́ kọ́ inú yín dẹ̀ ń dùn alábòsí ní ẹ̀ẹ́dẹ̀ ru àtúbọ̀tán rárá Ọlọ́run dẹ̀ máa dáa ẹ follow mi kẹ́ ẹ share fídíò yìí tó dàbá sì kò ti tó báyìí fún president Bola Ahmed Tinubu kí wọ́n jáde kó sọ̀rọ̀ nípa ìwé ẹkùn pé ìwé ẹkùn àwọn endorse ẹ̀ tó bá ti endorse ó máa lè operate lẹ́ni bí ẹ̀ kò ní sí pé èèyàn kan máa dúnkòkò mọ́ lórí Sunday Igboho mọ́ alábòsí ní Ìlọrin alábòsí wọn ní ok tẹ́ bá ní pé kó má wá sí Kwara state bóyá kó má wá sínú ìlú Ìlọrin ẹ sọ wọn ò ní dé Ìlọrin but àwọn other Kwara state tó kù kí ló ṣẹlẹ̀ ọba ní emir ọba làwọn ọba yẹn náà o àpá kan ò ga jù kan lọ àfi tó bá gún orí ebè o
òṣèlú ló dé lódi pé bóyá wọ́n wá lọ fi ẹ̀mí àlọrin wọ́n wá fi ṣe àmà gbogbo ọba tó wà ní Kwara State o ọba làwọn náà wọ́n láṣẹ láti invite ẹni tó bá wù wọ́n sínú. ọ̀rọ̀ yóò ń lọ lọ́wọ́ onímọ̀ wí kí n dá sí ní ìlú wa ní Kwara. Wọ́n ní àwọn ará Ìlọrin wọ́n láwọn ò faramọ́ bí Sunday Igboho bó ṣe fẹ́ dá ẹgbẹ́ security ìlú ẹkùn sílẹ̀ ní Kwara ní ilẹ̀ gbóná wa ní Ìbọ̀lọ̀ àti ní Èkìtì àti Ìlọrin pàápàá wọ́n láwọn ará Ìlọrin láwọn ò fẹ́. Ṣẹ́rí ní tiwa ní gbóná nílẹ̀ gbóná ojú ti là. Constitution Nigeria sì ní ó faramọ́ kóníkálukú kó wá security solution fún insecurity tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò wọn. Fún dí èyí mo rọ pírẹsidẹ́ǹtì Ìgbómìnà lápapọ̀ àti pírẹsidẹ́ǹtì Ìbọ̀lọ̀ àti ti Èkìtì bí ẹ ṣe fọwọ́sowọ́pọ̀. Mo ka àtẹ̀jáde yín láàárọ̀ yìí ó sì dùn mọ́ mi nínú. Nítorí bẹ́ẹ̀ ẹ dákun ẹ tẹ̀síwájú àwa wa lágbára wálẹ̀ o àìṣẹ̀rù ẹnìkan kan mọ́. Àkókò tó láti jà fúnra wa láti ṣe ààbò ilẹ̀ wa. Ẹ ṣé púpọ̀ a tún máa sọ̀rọ̀ lórí ẹ̀ ní tẹ̀síwájú. Ìgbòho ṣá májàsọ́lá káàbọ̀ sípínlẹ̀ Kwara káàbọ̀ sílùú Ìlọrin ẹwà àwọn èrò bí wọ́n sì lè pàdé ẹnìkan ṣoṣo nítorí ó jẹ́ nìkan ṣoṣo bí ẹgbẹ̀rún ó ti ṣe lóríṣiríṣi ìlú kò wọ́n tìpínlẹ̀ Kwara yìí náà ní wọ́n o gbogbo ẹ̀yin ẹlẹ́bọ̀dé àárín Yorùbá Sunday Igboho kìlọ̀ fún yín tó o ẹ mọ tẹ́ ẹ̀ ṣe o ẹ mọ tẹ́ ẹ̀ ṣe tètè ju ara yín jẹ́jẹ́ o Sunday Igboho ó wọ̀ ìlú Ìlọrin lẹ́yìn kọrin tó ń pé welcome to Kwara ẹ lọ wo èrò bó ṣe pọ̀ ẹ̀yin ẹ̀ wo èrò bó ṣe pọ̀ lórí ẹnìkan ṣoṣo ìwà wo ní ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ẹ dákun gbogbo ọmọ olùgbé ìpínlẹ̀ Kwara ẹ dákun ẹ já pẹ̀lú ọmọ aládìkún o ẹ já finú kan pẹ̀lú rẹ o ẹ mọ́ gbàbọ̀dé o bẹ́ẹ̀ bá dalẹ̀ lọ́wọ́ tá a wà yìí ẹ balẹ̀ lọ dànùdànù ní o ẹ̀yin Fúlàní tẹ́ ń da ẹran tó jẹ́ pé ẹran lẹ̀ ń dà ẹ̀ ṣe dáràndáràn tẹ́ ẹ bá ti ń fìbọn dáná tẹ́lẹ̀ nítorí àwọn tí wọ́n ń gbé yín ẹ sọ̀bọ̀n yín nù o ẹ mọ́ tọ́jú ẹ̀ sínú ilé ẹ sọ́nù ni o àsìkò tí ìbọn ò lè kó bá yín lẹ́dẹ́ yìí o ìwọ tó wá gbébọn tó fẹ́ máa lè fi pẹran lásìkò tá a wà yìí wá bí sọ̀bọ̀n rẹ sí o nítorí pé ọmọ aládìkún ti dí àmọ̀ yìí pé gbogbo báńdíìtì tí wọ́n bá pàdé nínú igbó tòun ti gbọ́n lọ́wọ́ dandan kọ́ ni kí wọ́n mú láàyè. Gómìnà wa ní Kwara ọlọ́lá jùlọ bàbá ẹ má bínú mi ò mọ orúkọ yín mi bá dárúkọ yín gbà tí ìsẹ̀yìn ni wọ́n yà sínú 1000 wọn ò dẹ̀ mọ́ forúkọ yín báyìí wọn ò mọ́ fi gbowó ní báńkì bàbá ẹ má bínú mi bá dárúkọ yín bàbá ilẹ̀ gbóná ilẹ̀ gómìnà ojúlówó ọmọ Oòduà ni àkọ́bí Oòduà ni ní olú ìlà tí Ìlá Ọ̀ràngún bàbá wa ti ìlú Ìlá Ọ̀ràngún lè là òun làkọ́bí Oòduà gbogbo ìgbómìnà generally ojúlówó ọmọ Oòduà ni wọ́n ń sọ máa lè rárá bákan náà wọ́n sì ṣe àtọ̀húnrìn wá ìgbóná ojúlówó ọmọ Oòduà ni gómìnà wa mo gbọ́ pé ní pé bá mi Májàsọ́lá Ìgbòho Òòṣà owó bàbá Dámilọ́lá ìwé ẹkùn 1 mo gbọ́ pé ní wọ́n ń bọ̀ wá sí Kwara pàápàá jùlọ ilẹ̀ gómìnà wọ́n wá lẹ̀ ní rárá kán mọ́ wá bàbá kí ló ṣẹlẹ̀ gómìnà Kwara kí ló dé tẹ́ ní kí ìwé ẹkùn mọ́ wá sí Kwara ṣé bá ṣe ń jí wọn gbé yẹn ní tán jí wa gbé ní Kwara ṣé n tó dáa ni tẹ́ ẹ bá dé òrò àgọ́ Ìdọ̀fin Ìgbànà Ìdọ̀fin kíní káyé kalẹ̀ kankan bẹ́ẹ̀ yẹn àwọn ìlú yẹn wà bẹ́ẹ̀ tó jẹ́ pé kò séyàn kankan bẹ́ẹ̀ ìlú ti dahoro kò séyàn bẹ́ẹ̀ wọ́n sá Yorùbá sì ló ní bí ó lè lé ò bá lọ́wọ́ ń bẹ̀ títa ò lè ráyè wọlé bàbá kí ló ṣẹlẹ̀ ó lè lé olóṣìlẹ̀kùn fó lè ta
bẹ́jọ́ bá sì lọ́wọ́ nú ejò ní rìn. Gómìnà kárí yín pẹ́ o bàbá èmọdé èmi la ṣe kò yín ẹ máa ṣe òyìn nílẹ̀ gbóná tẹni kí Ìgbòho sámọ́ wá a ti pè yín ó dà pé ẹ̀rí solúsàn ọmọ Oòduà ojúlówó ọmọ ó wá fẹ́ wá ẹni kó mọ̀ wá ìwọ olóríire èèyàn ọmọ gbóná òríjínà ọmọ ọkọ ni mò ń sọ èso ọmọ àlè o bá mi sí àfídíò kíkan gómìnà Kwara lára ẹjọ́ torí Ọlọ́run ọwọ́ tẹ̀dọ̀ fi sí ẹ̀rẹ́ ní fi gbòkú ọmọ sí àmọ́ mú ka owó ńláńlá àkèrè oko báyìí ọwọ́ báyìí lẹ́mú kéré oko ẹ̀mú kò délé agbára Ọlọ́run ẹ bá mi sí ààrẹ kíkan gómìnà Kwara State lára bàbá ẹ̀mí ló dé ẹjọ́ gbogbo ẹ bá mi wo fídíò yìí màmá yìí bí mo ṣe ń wo fídíò yìí láàárọ̀ yìí omi dẹ̀ fẹ́ máa bọ́ lójú mi ẹgbọ́n kan tí màmá yìí ń sọ ẹgbọ́n kan tí màmá yìí ń sọ. ọ̀gá wa Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ní tí ò yẹ kó pa á ṣàlàyé fún ipe Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tó sì ti tún hàn lémọ̀ náà wà ń bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwa tá a kọ́lé dẹni tí ń gbélé ńlé ó dẹni tí ń rẹ́ǹtì lẹ́kì ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọlé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹni kí Sunday Igboho wọn tún wá mọ́ ẹ dákun kò nídìí ká ẹ náwó fún wa wá gbóná náà dáwó jọ gbogbo gbóná ẹ dìde ìlú ẹnìkọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun. ẹ ti gbọ́dọ̀ tí ìyá ẹ̀ sọ sẹ́rí kìsì tó kúrò nílé mo lọ ìgbà tí mo lọ lọ́dún ní December yẹn mo wà nílé a sì rí i pé tán tún jí àwọn èèyàn gbé àwọn tán lọ ibi oko àti jẹ àti mú tán wá bọ́n ṣe fẹ́ sanwó skul ọmọ bọ́n ṣe fẹ́ jẹ bọ́n ṣe fẹ́ mu wọ́n jí wọn gbé níbi náà ti ń ṣiṣẹ́ oko ẹni tó lọ tajà tó kiri ọjà lọ wọ́n jí gbé ẹ̀yin ọmọ ojúlówó ọmọ gbóná ẹ̀yin kàwú mi lọ́ba lọ́ba lóyè lóyè olóhùn ẹ̀fọ̀n ọ̀ràngún lè là á olóòrò tìlú òró àjàṣẹ́ kàwú mi òkè nígbín ẹ má jẹ́ kán bàlújẹ́ mọ́ yín lérí o èmọdé èmi la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí gómìnà ẹ fún wọn láyé ẹ̀jẹ̀ kan wá o péjò bá lọ́wọ́ nú ẹ̀jẹ̀ kan wá ire o mi ò rí báyìí lọ lápá ọ̀dọ̀ tèmi ẹ̀jẹ̀ kan rá. tọ́ wọ́n wá lábòsí ni wọ́n o ṣé ẹ ti gbọ́ pé lábòsí ni wọ́n ní mèsù jàǹbá ni wọ́n mèsù jàǹnàbà fídíò tí tàn fídíò yapa a máa fi tìyá kìsẹ́ẹ̀tì náà sí i mo kàn ní kí wọ́n á bí ni pé kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ máa wò ó lọ ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ iṣẹ́ àwọn akálòlò ni mí kí tó máa wá akálòlò kí máa ń ṣèké tẹ́lẹ̀ mi ṣe special kí tó máa wá ṣèké fún yín lákàn jẹ́ agbọ́ọ̀dọ̀ làwọn tó kù jàre kí lẹ fẹ́ ṣe fẹ́ sùn mọ́ wájú tí máa fún yín ní blow ẹ fẹ́ sùn ẹ ti láìkè ẹ ti share ẹ ti kọ kọ́mẹ́ǹtì ẹ jẹ́ ká wọn tó kù. Olóyè Sunday Igboho láyè láti máa sọ wọ́n níbi ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni. mo fẹ́ kẹ́ ẹ lọ rántí pé ń gbà yẹn gangan lẹ́yìn ọ̀rọ̀ yìí kò tí ì ju bí oṣù mẹ́ta lọ. bàbá wa Buhari ọmọ Musa tẹ́ ẹ bá gbàgbé mi ò ní gbàgbé ṣé bí wọ́n lọ rèé ṣe wáàsí fún Sunday nìbàdàn tán ní tíjọba bá ilé lọ bẹ̀ oyin ó ta wọn sẹ́ẹ̀mẹ́ páwọn náà ti lọ sọ́hùn wọ́n sì ti lọ ṣe wáàsí fún olóyè Sunday Igboho kò lè jí ó fura ngbàrú àwọn yẹn bá ti lọ ṣe wáàsí fún Sunday nìbàdàn kó tó di pé ṣẹlẹ̀ sí irú wọn yẹn gan ló yẹ ká tún ààyè yẹn ṣe fún olóyè Sunday Igboho ńlá fi ń sọ fún yín pé ìlú Ìlọrin bàbá wa gómìnà tẹ ẹ bá mọ̀ pé kò dá sí méjì ó dá sí mẹ́fà bàbá wa ṣéwù Allahu yasmi kamina nas
àti gómìnà wa nílọrin. A rí tí wọ́n kọ síta wọ́n náà ní kí Sunday Ìgbòho ọmọládìkún wọ́n ní ó má wá sí Ìlọrin mọ́. tó ẹ dákun bàbá wa gómìnà ó yẹ kẹ́ ẹ sọ̀dí tẹ́ ẹ fi ní ó wá tẹ́ ẹ tún ní ó má wá mọ́ ó yẹ kẹ́ ẹ sọ̀dí rẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí ibi jẹjẹrẹ láti bá gbà o iyì yín ò ní jábọ́ àtó bẹ́ẹ̀ láti lè fọwọ́ da òfin yín rú. Bàbá wa Abdulrahman mi ò ní pé rí bàbá wa Shehu sórí ọ̀rọ̀ yìí torí tí bàbá wa Shehu bá dá sí i á ní nǹkan rí tán fi sọ àwa dẹ̀ mọ̀ pé wọ́n ó gbé jáde tí Sunday gan ó gbọ́ ọ́ tí wọ́n ó pè é tó bá jẹ́ pé ó ti ṣẹ̀. Ni wọ́n fi fẹ́ fi ọ̀nà yìí dá sẹ̀ríà fún bàbá tó n tó bá wù yín lẹ lè ṣe o ẹ̀yin lẹ nílùú yín. Ṣùgbọ́n tó bá jẹ́ pé gómìnà náà bá ní ó mọ̀ wá bàbá wa gómìnà ẹ bá sọ̀dí ẹ sọ̀dí ẹ bẹ́ẹ̀ yìí náà lẹ ní ó wá abẹ́ ẹ̀sìn ń bẹ́ẹ̀ ńgbà tẹ́ ń fi ní ó wá ni. Ìyẹn ẹ̀kan ṣé rí ńgbà wọ́n ní kí ọmọládìkún ó lọ sí Ìlọrin. Ọ̀rọ̀ kan wá sí mi lọ́kàn tó bá jẹ́ pé mo sọ jáde ni wọ́n lè láàjọ sọ tàbí mo ti mọ̀. Ọ̀rọ̀ tó sì wá sí mi lẹ́mìí èmi ò ní sọ jáde lórí ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ bá wa gbé yàjóyàjó. Àkọ́kọ́ náà níwájú ilẹ̀ àtọlọ́hun tó bá jẹ́ pé Sunday ti ṣe Ìlọrin tẹ́lẹ̀ Sunday tí í ṣe olóyè Sunday Ìgbòho ó ṣe Ìlọrin tẹ́lẹ̀ ó sì wọ́nà láti lè tọrọ ìdáríjìn kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí i. Ọmọ olórí ibú tí í ṣe Saheed Shittu òun ló ṣàkóbá fún olóyè Sunday Ìgbòho ń gbà yẹn tó ń gan ò tiẹ̀ mọ̀ pé nǹkan lè rí báyìí. Ẹ dákun ṣókí ni mo fẹ́ sọ o. Tó bá jẹ́ pé ọ̀nà yẹn lẹ fẹ́ fi dá sẹ̀ríà fún Sunday Ìgbòho a jẹ́ pé Saheed Shittu ìwọ gan Ìlọrin ti dè ìwọ̀ fún ọ o. Èmi kí mo sọ o kó o fi èyí ṣe àríkọ́gbọ́n. Bọ́ọ̀tù olóyè Sunday Ìgbòho ti wọ́nà àti fẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀. Ọ̀rọ̀ ló sọ lóòótọ́ àti lódodo àsìfi fún abáwí lọ́tún lósì. A sọ̀rọ̀ sí fídíò yẹn wà nílẹ̀ lóòótọ́. Òun ò tiẹ̀ wá perí ọba Ìlọrin kò perí ọba Ìlọrin o olóyè Sunday Ìgbòho perí ọba Ìlọrin mo ní fídíò yẹn lọ́wọ́ kò sì sẹ́ni méjì tó fún olóyè Sunday Ìgbòho láyè láti máa sọ wọ́n níbi ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Mo fẹ́ kẹ́ ẹ lọ rántí pé ń gbà yẹn gangan lẹ́yìn ọ̀rọ̀ yìí kò tí ì ju bí oṣù mẹ́ta lọ. Bàbá wa Buhari ọmọ Musa tẹ́ ẹ bá gbàgbé mi ò ní gbàgbé ṣé bí wọ́n lọ rèé ṣe wáàsí fún Sunday nìbàdàn. Tán ní tíjọba bá ilé lọ bẹ̀ oyin ó ta wọn ṣe ẹ̀mẹ́pà wọn náà ti lọ sọ́hùn.
wọ́n sì ti lọ ṣe wáàsí fún olóyè Sunday Igboho kò lè jí ó fura ńgbàrú àwọn yẹn bá ti lọ ṣe wáàsí fún Sunday nìbàdàn kó tó di pé ṣẹlẹ̀ sí irú wọn yẹn gan ló yẹ ká tún ààyè yẹn ṣe fún olóyè Sunday Igboho ńlá fi ń sọ fún yín pé ìlú Ìlọrin bàbá wa gómìnà tẹ́ ẹ bá mọ̀ pé kò dá sí méjì ó dá sí mẹ́fà ọmọ ọ̀sán ní máa kó pọ́npọ́ bá yá ẹ̀ mo sọ̀fọ̀ àwọn àfáà yín nílọrin ìsọ̀rọ̀ sísì ní gbèsì ẹ má jẹ́ ń tàn yín bàbá gómìnà àwọn àfáà míì ti kẹ́rẹ̀ bá ṣéwù nílọrin ńgbẹ̀ yín bá ní kó mọ̀ wá sí lọrin ṣé ẹ mọ̀ wípé òun náà ní àṣẹ níbì kan o òun náà ní àṣẹ níbì kan tó dẹ̀ lè múlẹ̀ táwọn ọba wọn náà lè fọwọ́ sí i. ṣé ẹ mọ̀ pé ọmọ ibì kan ni wọ́n tẹ́ ẹ bá lè fẹ́ Sunday Igboho means ẹ dáwọ́ pọ̀ pẹ̀lú àwọn Fúlàní ilẹ̀ Haúsá tí wọn ò fẹ́ rí mi Sunday látàn ohun ní Sunday fi bá wa lé wọn lọ o tó bá jẹ́ pé nǹkan bá ń ṣe fún gbogbo dúníyàn táwọn Fúlàní tó ń tọ́ka lé pé káwọn Lákúráwá máa pààyàn ohun mọ̀ ló fi ṣèfù àwọn èèyàn ṣe báwọn Yorùbá tó wà ńbẹ̀ náà dìde pé agbègbè àwọn ẹ báwọn fáwọn ní Sunday ẹ̀yin ló bá bẹ gbogbo wọn ẹ̀yin ni gómìnà ilẹ̀ Yorùbá bẹ ó bẹ̀rẹ̀ láti gómìnà bẹ́ẹ̀ bá fẹ́ ààbò fún wọn ẹni kan kú òǹlù kan wá lù mí ńgbà táwa dé lu èbó ní ìsìn àti sọra wa dọmọ lu èbó bó bá wù á a lè wálé bó bá wù á a lè má wálé kò sí tí fi ṣèyàn. bàbá wa gómìnà Abdulrahman ẹ wò ó ṣe o ẹ wò ó ṣe àwọn àáfàá ọlọ̀tẹ̀ àwọn mùnáfìkì tí wọ́n sì rí tẹ́ ẹ ṣe báyìí tẹ́ ẹ sọ báyìí sí Sunday wọ́n tún gbẹ̀yìn lọ máa gba nǹkan lọ́wọ́ Sunday o wọ́n sì gbẹ̀yìn lọ ṣe wáàsí fún Sunday tó náà bá lóun ò ní ìdí wọn mo sì jẹ́rìí kò ní ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ tó sì wáyé láàrin Sunday pẹ̀lú Ìlọrin Sunday ò ní problem pẹ̀lú yín nílọrin o àfi tọ̀rọ̀ Sẹ́ríkì tó bá jẹ́ pé yẹn lẹ bá rò lọ ó lágbègbè tó ti ṣẹlẹ̀ gbogbo wa náà sì la dẹnu bò nígbà náà ń tẹ̀mí rí tí mo lè sọ lórí ọ̀rọ̀ yìí nìyẹn Sunday ọ̀nà mẹ́ta náà fẹ́ fi bẹ́ẹ̀ jà lórí ọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹyọ kan ló tí ló dẹ́rù bà wọ́n torí tóòtọ́ ọ̀rọ̀ bá wà nílẹ̀ jẹ́ aṣọ tìgbà Sẹ́ríkì tó ṣẹlẹ̀ àwọn èèyàn tó kú Ìlọrin náà lọ síyán sí Ìlọrin náà lọ síyán sí ó sì ti jìyà ẹ̀ lọ́dọ̀ ìjọba ó yẹ ká dárí jìn ọ́ sí yẹn ni ìyẹn dúró síbẹ̀ táwọn àáfàá tó sì ṣẹlẹ̀ olórí burúkú Saheed Shittu ó fìyẹn ṣe ìfẹ́ ló ní ipe wọ́n fẹ́ dà láàmú wọ́n fẹ́ ṣe gba irọ́ sí ni tí wo ò sì mọ̀ pé owó ni Saheed fi ń wá ó wá délẹ̀ tán kò lè jáde fún ẹ o olóyè Sunday Igboho lójú tèmi wàláì gbà wọ́n ló lọ Ìlọrin mo ní kinní yìí ò lè pẹ́ torí Ìlọrin ò ní gbà fún Sunday kó dúró síbẹ̀ yẹn ọ̀nà méjì tí mo sọ yẹn ni wàláhì ọ̀nà méjì tí mo sọ yẹn ni olóyè Sunday Igboho kó máa rókì inú ẹ̀ ẹni tó bá fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀
kó mọ̀ pé ibi tí wọ́n gbé gbà nìyẹn o ibi tán gbé gbà nìyẹn tí Ìlọrin ò sì mọ̀ pé àwọn àfáànú wọn àwọn náà lọ́wọ́ sí nǹkan tí Sunday ṣe téébù tí Sunday bú yín àwọn kan nú àwọn àfáà yín wọ́n wà nú ẹ̀ téébù tí Saheed Shittu bú yín àwọn àfáà kan wọ́n wà nú ẹ̀ tá a lè tọ́ka sí wọn. Bàbá wa Buhari ọmọ Musa jẹ́ kan ó jẹ́ kan tó yẹ kó bá Sunday sọ̀rọ̀ kó dì lọ́wọ́ mú ọ̀nà wo ni akéwùgbà góòlù ò gbà láti lè fa Sunday ní tẹ̀tẹ́ wọn ò fún láyé rẹ̀ náà kódà ó tún bẹ ọ̀kan lọ́mọ ipá wọn ò jọ lọ kò pẹ́ rẹ̀ níjà ṣẹlẹ̀. Saheed Shittu sì tún ó dínà yẹn kó tó di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ó kanlẹ̀ pé ọ̀kan lọ́mọ wípé kó jọ yóò mú un dé lọ́rin àwọn òjò débẹ̀ àwọn òjò dáàfin bàbá níwájú ilé àtọlọ́run so Sunday ọ̀nà abitẹ́mi rò lọ nìyẹn o n tí mo lè sọ sọ́rọ̀ yìí nìyẹn wọ́n fi ṣèbínú ó mọ tọ́lọ́ yọ kúrò lọ́kàn ẹ o àwọn Yorùbá bẹ̀ tí a bá rí i pé ikú yẹn pọ̀jù kan kú òǹlù fún wọn ká lọ sọ́ra wọn dọ́mọ ìlú mi náà kí Fúlàní ó wà ń bẹ́ẹ̀ ṣe bẹ́yìn náà máa bá sì wá bá yín mọ̀rú bẹ́ẹ̀ ṣe máa control òdodo ni a mọ̀ sọ ohun ntọ́ni kálukú orúkọ tó ní kálukú bá máa sọra ẹ̀ yóò wà nú ẹ̀ ni asálà. nǹkan yà bí nǹkan ò yọ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kò ṣeé jẹ kò ṣeé gbé sọnù ẹ gbọ́ ọ̀rọ̀ tí everybody sọ àti tí akéṣẹ́ ti sọ wọ́n lẹ́sẹ̀ tí Sunday Igboho ṣe ẹ dákun ṣe Sunday Igboho ṣe kí ni Sunday Igboho ṣe àwọn pípù yìí ayé ti gbèkú ọ̀dọ̀ wọn tán ó nípọn láyà bí rẹ̀ tí opportunity bá fi lè mú kí àwọn pípù yìí kí wọ́n di president again kí gbogbo Yorùbá sákò ńlẹ̀ Yorùbá ni everybody máa sá lọ ni àwọn ilé ti ya wèrè o tẹ bá ń gbọ́ wèrè rẹ o confam wèrè ni wọ́n gbọ́ nǹkankan orí wọn ti yí wọ́n gbọ́ anything ẹ̀yin ọba wa ẹ̀yin ìjòyè wa tẹ bá rò pé àwọn ọba kan sákò ní Kwara state táwọn wèrè yẹn bá káwọn èèyàn wọn tán fi rọ́pò àwọn tán lé kò ní Kwara state àwọn tí wọ́n lọ kó ẹ̀yẹ kó wá yẹn àwọn náà máa mú ẹ̀yin náà sọ́wọ́ o lójúmọ́ ni mò ń sọ fún yín pé ìyá tó ń jẹ ọmọ tálíkà ó wà ní gym ó ń gbé wéètì ni tó bá gbé wéètì tán tó yọ bicep tó yọ tricep tó bá mú ẹ̀yin olówó sọ́wọ́ ẹ̀jẹ̀ yẹn á gbẹ o àwọn ọmọ yẹn wọn ò mọ anything lójú kábíyèsí báyìí wọ́n á fún olórí nígbàdí fọ́ì wọ́n á gba ìró nídìí olórí wọ́n á na olórí fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n á pàpà súpé olórí tí kábíyèsí ò gbọdọ̀ gbin tí kábíyèsí ò gbọdọ̀ sọ̀rọ̀ pẹ́kẹ́ kábíyèsí máa sọ̀rọ̀ kábíyèsí kú gbé nìyẹn ojú lè máa fi máa wọ àwọn olórí tẹ bá kó olórí yẹn kalẹ̀ ìkàlẹ̀ ṣe torí nǹkan tó kẹ má tún lù ṣe tẹ bá dẹ́kọ̀ kalẹ̀ náà ìbànújẹ́ tó máa jẹ́ fẹ̀yìn náà ojú àwọn ọmọ burúkú náà dẹ̀ ti mú gọ́ọ̀mù yìí àwọn ọmọ sanwó-òrò tó ti fa anything ṣé má lè sọ̀rọ̀ ṣé má lè gbin ẹ̀yin bàbá yìí you better do the needful kọjọ́ tó lọ ẹ jẹ́ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe kí ọjọ́ tó lọ Ọlọ́run á ṣàánú wa o àní dààmú o àní fòrò o àní fìtínà o àní jẹ̀bi o ilẹ̀ Yorùbá ò ní parun kò ní lórí tèmi Abíọ́lá Bẹ̀ní ayélàgbé ilẹ̀ Yorùbá ò ní parun lágbára Elédùmarè máa sá gbogbo pámì láti máa kí ilẹ̀ Yorùbá parun ẹ̀yin ńkọ́ báwo ni lọ́dọ̀ tí yín ẹ̀yin ká kọ́ lọ sọ́dọ̀ bírọ́dà mi inú ká gbọ́n tó sọ tá bá gbọ́n tó sọ tí má padà dé kí n wá play fídíò àwọn ará bí tí wọ́n sọ̀rọ̀ wọ́n ti pọ́ àwọn ará bí ó ti yé yín àwọn ará bí àwọn gómìnà bóníkálukú ṣe yarí tí wọ́n fọ́n gbáwó tí wọ́n fọ́n páwó
àwọn kan ti sọ pé alábòsí ni wọ́n ń lọ ṣalábòsí ni wọ́n ṣá wọ́n ní mèsújà ń bá ni wọ́n mèsújà ń nọ́bà ẹ wo ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí bá ṣe wá ń wo ṣó yìí ẹ jẹ́ ká wò gbéra wa. gbogbo àwọn ọmọ Kwara a kú oríire o a kú oríire o a kú oríire o wọ́n ti padà wá sún wa kúrò ní North Central Tower a ti padà di South West nsìn wọ́n dẹ̀ ti change orúkọ Kwara kúrò ní Kwara àti di Odò Ọya Ìlọrin a kú oríire gbogbo àwọn ọmọ Yorùbá tá ń bẹ ní Ìlọrin tá ń bẹ nípínlẹ̀ Kwara àgbà ọmọ tájọ́ ọmọ Kwara pàápàá tá ń bẹ lágbàáyé a kú oríire o èyí túmọ̀ sí wípé a ti padà sí ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa tí ń ṣe Yorùbá púpọ̀ náà àwọn èèyàn wà sọ pé kí lélẹ̀ ṣẹ́rí àwọn Yorùbá kan wà tó ń bẹ ní Benin Republic tó ń bẹ ní Cotonou tó ń bẹ ní Togo ṣẹ́rí Yorùbá ni wọ́n o by tribe by blood by race ṣùgbọ́n wọ́n ti padà kúrò ní Yorùbá nígbà tẹ́ pé country tó lọ súnmọ́ wọn kò papọ̀ mọ́ òun ló máa fàtà máa gbọ́ pa egun lélẹ̀ púpọ̀ náà àwọn egun tẹ́rì yẹn Yorùbá ni wọ́n àwọn bàbá wọn àti Ilé-Ifẹ̀ ló ti lọ àwọn míì kò láti Ilé-Ifẹ̀ àwọn míì kò láti Abẹ́òkúta ẹ mọ̀ nígbà yẹn tó yẹ pé kò tí ì sí ohun tó ń pè ní border kò tí ì sí country ṣùgbọ́n nígbà tó yẹ pé ti padà lọ camp wọn mọ́ bẹ́ẹ̀ yẹn sìn àwọn sìn kódà Yorùbá mi ò fẹ́ mọ̀ pé family ni wá wọn fẹ́ mọ̀ pé ọmọ ìyá ni wá tó yẹ níwárí Yorùbá mi náà pé egun lélẹ̀ ìjàre o ti understand so irú ẹ̀ ni kò bá máa ṣẹlẹ̀ sáwà Kwara tá à ń bẹ ní àwa Yorùbá tá à ń bẹ ní Kwara nígbà tó ti lọ ṣíwá sí North Central tó ti play politics yẹn nítorí pé ó fẹ́ gba Ìlọrin ṣùgbọ́n nísìn adúpẹ́ lọ́wọ́ bàbá wa President Bola Ahmed Tinubu tó ti gbé wa kúrò ní ó ti gbé wa kúrò ní North Central àti padà sí South West ibẹ̀ lọ torí wọ́n ti fẹ́ ṣe kinní kan sìn regional system ni wọ́n dẹ̀ ti pín Nàìjíríà sí 6 political zone so regional system yẹn sìn ìyẹn máa jẹ́ pé apá ẹ̀yìn báyìí so ibi tí àwa Kwara tó ti yí sí Odò Ọya wá ń sìn àti wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn bàbá wa tí àwọn family wa tí ń ṣe Yorùbá àwọn family wa so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu àwọn kan tá à ń sọ fẹ́yìn Yorùbá lélẹ̀ tẹ́ ẹ̀ pariwo kíní igbá àwo ìkòkò bàbá sásùn ṣẹ́rí a sọ wípé ẹ sì ẹ̀ filẹ̀ pé ó jẹ́ ẹ̀yà yín lásán iṣẹ́ kan ni máa tó jáde tó wọn láti fi mo ti gbàgbó kọ́ máa mo bá dá kọ́ máa yẹn sìn àgbò kọ́gbọ́n tó ń sọ pé nígbà tí Tinubu ti wọ bẹ́ẹ̀ sìn kí ló ti ṣe fún yín ok federalism ni ṣé wọ́n máa tajà fẹ́yìn Yorùbá lọ́tọ̀ àbọ̀ máa tajà fẹ́yìn Ìgbò lọ́tọ̀ àbá Haúsá lọ́tọ̀ ni iye yín gbúgi ẹ̀kọ́ náà lẹ́ máa ra gbọ́ everything tẹ́ máa ra but wọ́n máa ra àǹfààní wípé ẹ̀yà mi ló wọ́n àbẹ̀ wọ́n máa rí jẹ kò ṣe pé torí pé wò ó rí jẹ ẹlòmíì ò ní rí jẹ ẹlòmíì à máa rí jẹ irú ẹ̀ la jẹ́ ń sìn ṣáá jẹ́ yẹ̀lẹ́yà ló lọ wà ń bẹ̀ lágbé kúrò níbi tó wà yẹn ìdààmú ti bá wọn wàhálà ìdààmú ti bá gbogbo wọn pé wàhálà dé o 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 wọn ò dẹ̀ tí ì rí kankan adúpẹ́ kọ́lọ́ bá fún bàbá yìí lẹ́lẹ́mì gúgú àtàláfíà kọ́lọ́ bá fún lẹ́mì gúgú àtàláfíà inú ẹ̀ ni mo bínú mi ṣe ń dùn sí torí gbogbo òru mi ọjọ́ mi ti máa ń sùn báyìí kí ni ẹ̀ máa ń dà mí lọ́pọ̀ lọ́wọ́ ni pé kí ló dé irú wàhálà ò lélẹ̀ torí ọjọ́ ọ̀la máa ń ṣe kókó sí mi gan pé báwo la fẹ́ bàjá lọ́jọ́ ọ̀la torí ẹ̀ tẹ́ bá wo platform mi ohun tẹ́ máa fi ń sábà preach ojú pé báwo la fẹ́ ṣe ọjọ́ ọ̀la báwo la ọmọ wa ọjọ́ ọ̀la báwo ló ṣe máa dá ọ̀tọ̀ ni topic tó yẹ kí n treat tó ní kankan tó ṣẹlẹ̀ recently but nǹkan ilé mi rí news ilé báyìí mo ní irọ́ ilé la máa gbọdọ̀ sọ fún gbogbo àwọn ọmọ Kwara o alhamdulilayi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o oore náà Ọlọ́run adẹ́jẹ́ kó ṣẹlẹ̀ torí October 1st lọ́fẹ́ launch ẹ̀ kọ́lọ́n jẹ́ kó go successful kọ́lọ́n bá jẹ́ kó go successful so ẹ̀yin Yorùbá ẹ jọ̀ọ́ ẹ pull out bàbá president wa sẹ̀rẹ̀ ó ń ṣiṣẹ́ kò ṣe nílẹ̀ Yorùbá lásán gbogbo àwọn ọmọ Ìgbò wọn pa epo the man is working tó bá dé Calabar wọn ní the man is working Niger Delta gbogbo nǹkan tí wọn ò rí láti 25 years ago ni wọ́n pariwo pé yé bàbá yìí kí ló dé níbo ló wà láti jọjọ́ ẹ̀ bẹ́ẹ̀ làwọn borders wa Ebonyi Abakaliki àwọn náà sọ pé àṣà àwọn náà tiẹ̀ lẹ́nu ó gbogbo báyìí bó bá yẹn ṣe extend kódà àwọn míì ní north governor of Kaduna ó ní development táwọn ò tí ì pass 25 years Tinubu ti gbé dọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ náà l'Abakaliki wọ́n ń sọ
ṣó gbogbo kíní kò ń ṣe pé kíní má máa follow ẹnu ọkọ̀ọ̀kọ̀ dóko wọn ní sọ pé nàìjíríà ò da epo ti wọ́n o ráìsì ti wọ́n o gàrí ti wọ́n o ó ti wọ́n o báà láì fẹ́ ṣe o báà ní Tinubu yóò da ìyẹn kọ́ ló fi ń jọ́ọ̀jì gọ́ọ̀mẹ̀ntì o tó bá jókòó síbẹ̀ ojú kan ló máa wà o ọjọ́ ọ̀la gangan ni gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ plan not today kò ń ṣe òní ká láwọn tànà wọn ti plan ọjọ́ ọ̀la ni bí kò ní ìsìn gbogbo ráìsì yẹn kò ní wọ́n ohun tí Tinubu ń fàìsì fún lélẹ̀ ọjọ́ ọ̀la ni tó yẹ láti sọ pé púpọ̀ náà wà Nàìjíríà àwa ọpọlọ wa go work òun dẹ̀ ló máa fi manipulate yín òun làwọn gọ́ọ̀mẹ̀ntì tó bá fẹ́ manipulate ọpọlọ òun ló máa fi manipulate yín tó kọ́ mọ̀ pé currency dẹ̀ máa jà fún ọjọ́ ọ̀la yẹn ní jà fún ohun táwọn Tinubu existing governor tó bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ kò ní jà fún sí tó bá ń pẹ́ kí ráìsì wálẹ̀ ká ṣe pé kó máa fọwọ́ ra wá lórí ojú kan náà la máa wà ó kọ́ dàbí wọ́n tó tí ì lówó tó ẹ̀ṣẹ̀ wá ń ṣe wá gbogbo owó tó ní ẹ wá fi ṣe ráìsì ẹ fi ṣe tọ́kí tẹ́ẹ̀dẹ̀ ní savings tẹ́ẹ̀ plan ọjọ́ ọ̀la kalẹ̀ tọmọ bá dàgbà bá lè fẹ́ lọ yunifásitì ẹ máa rán bù lójú kan kọ́lọ́ máa kí ọ̀rá dán kọ́lọ́ máa kí ọ̀rá burú so ẹjọ́ gbogbo ẹ̀yin Yorùbá ẹjọ́ máa ń lọ sí o kò tí ẹ̀ yẹ pé kínní Ọlọ́run tẹ̀ ti fọwọ́ sí torí máa yẹ iṣẹ́ tó dẹ̀ ti ṣe kò ń ṣèmi nìkan mò ń sọ àwọn Ìgbò ń sọ Delta ń sọ Calabar ń sọ oríṣiríṣi èèyàn ló ń sọ àwọn tó bá rí tó bá kàn wá against máa á jẹ́ pé wọ́n ń sọ interest wọn la bóyá party tó wà òun nìkan ló fi make another interest so but ká sọ pé realistic ká dẹ̀ sọ pé èèyàn ń ṣiṣẹ́ ọmọ bàbá. Sunday Igboho la fẹ́ o ìró ẹkùn la fẹ́ lẹ́yìn ìró ẹkùn tún ní o àwọn ọmọ gómìnà náà yarí mọ́ gọ́vùnà Abdulrahmanu Abdulrasaki lọ́wọ́ wọ́n yarí délẹ̀délẹ̀ ni wọ́n ní Sunday Igboho làwọn fẹ́ o wọ́n ní ìró ẹkùn has come to stay ní Kwara State wọ́n lẹ́ni tí ò bá dùn mọ́ wọ́n ní kó gba Mali lọ wọ́n tó bá kó Mali ẹ lè máa lọ sí Senegal o tàbí dẹ̀ kó ń gbé Senegal ẹ lè gbanú igbó lọ wọ́n ní ìjọ ò kì í ṣerú ìjọ àwọn ò lè máa ṣerú ẹnìkan títí láéláé ẹ dákun ẹrú ta sọ pé àwọn ò lè máa ṣe títí láéláé kò yé mi o àwọn ọmọ Kwara State ti yaran ti fárígá àwọn ọmọ ní kọ́kọ́ o àwọn bàbá gan bọ́ọ̀tà àwọn ìyá náà bọ́ọ̀tà ó bá ti wá dogun dọdẹ wọ́n ní Sunday Igboho làwọn fẹ́ ẹ dákun ta lẹ́yìn náà fẹ́. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba làbẹ́wẹ́ ajílété.